Ọ̀tá kó àwa yìí ẹ ṣèlérí fún wọn a wà ní Ọ̀yọ́ báyìí a dìbò mọ́ a fẹ́ dá dúró ni kí lẹ fẹ́ Yorùbá nation la fẹ́ ẹ lọ sọ fún àwọn èèyàn yín wọ́n ti fún yín síkà mẹ́ẹ̀. Kí lẹ sọ bàbá? Ṣé ti gbọ́ àwọn ọmọ Yorùbá Ajijagbara Ọ̀tá kó àwa yìí wọ́n ní wọ́n fìyà jẹ wọ́n ní Nàìjíríà ti sú wa ọkàn pa àwọn èèyàn wa ní ilẹ̀ wa ló ti mówó jáde àwa là ń ṣe ẹrú àwọn ọmọ Yorùbá nation Ajijagbara àwa nílò Yorùbá life and direct àwọn Ọ̀yọ́ ti support o màmá kan sọ fún mi lẹ́kọ̀ọ́ pé a fẹ́ dá dúró ṣe ti rí àwọn Ọ̀yọ́ náà ọlọ́pàá ni wọn ìyà ń jẹ wọn náà ìyà tó ń jẹ wọn ó ju ìtó ń jẹ àwọn àtọ́ ọ̀hún kan lè sọ̀rọ̀ ní tá a bá gba Yorùbá nation àwọn náà ló máa ṣàkóso wa àwọn náà ló máa wà ní bọ́dà wa àwọn ọmọ Yorùbá tọkàntọkàn ìyà ò ní jẹ wá mọ́ o 2023 Yorùbá nation ló kàn Ìgbòho ń padà bọ̀ Yorùbá nation ló lè ṣòro.